Olúwa jọba lórí ayé o, agbára ńlá ló wọ̀ ní aṣọ o. Olúwa ló fi sọmọ ṣaṣọ búra, Olúwa ló ní ìmọ́lẹ̀ ọ̀run o, níbi ìmọ́lẹ̀ ayérayé gbé wá. Agbára ńlá ló wọ̀ ní aṣọ o, agbára ńlá ló wọ̀ ní aṣọ o. Olúwa jọba lórí ayé o, agbára ńlá ló wọ̀ ní aṣọ o. Olúwa ló fi sọmọ ṣaṣọ búra, Olúwa ló ní ìmọ́lẹ̀ ọ̀run o, níbi ìmọ́lẹ̀ ayérayé gbé wá o. Agbára ńlá ló wọ̀ ní aṣọ o, agbára ńlá ló wọ̀ ní aṣọ o. Ẹ̀yin ará, mo ní kí n jùmọ̀ sọ fún yín pé àsìkò ti tó láti kéde fún mi láti kéde ìròyìn Olúwa. Lóòótọ́ Olúwa pè mí sí ìkéde ìròyìn, ṣùgbọ́n mo nígbàgbọ́ yé pé ẹni tó bá ti rí ìbùkún gbà, tó rí oore ọ̀fẹ́ gbà lọ́wọ́ Olúwa, ó di dandan fún onítọ̀hún náà láti lè máa kéde ìròyìn ìrere Olúwa àti láti máa jẹ́ ìyìnrere fún Olúwa. Lórí Olúwa, òun lọ́ba agbani, òun lọ́ba kiri ṣoore, ọba ṣoore kiri, ọba tó ń gbani lọ́jọ́ ìṣòro, ọba tó ń túni sílẹ̀ nínú ìdáǹdè, ọba tó ń gbéni ró kí ìjì ayé má bàa gbé ni lọ. Olúwa, mo dúpẹ́ nínú ìgbésí ayé mi sì, mo dúpẹ́ lọ́wọ́ Olúwa pé mo rí oore ọ̀fẹ́ gbà, mo rí àánú gbà lọ́wọ́ Olúwa, mo dẹ̀ rí ire gbà lọ́wọ́ Olúwa. Ìdí èyí ló mi ṣèpinnu pé òkè, ó di dandan kémi náà kí n kéde ìròyìn Olúwa, kí n fi ìlànà ọ̀nà Olúwa hàn gbogbo àwọn tó nífẹ̀ẹ́ láti fetí sí ọ̀rọ̀ mi, àti láti fi ìrìn àjò tèmi náà rìn kí n fi hàn aráyé pé Olúwa rere. Olúwa, ó ní àwọn àgbà bọ̀ wọ́n ní tọ́ ọ wò kó sì rí pé rere lolúwa, tọ́ ọ wò kó sì rí pé rere lolúwa. A kọ nínú ìwé Mark chapter 15 verse 16, ẹ jáde lọ sí gbogbo ayé kẹ́ kéde ìròyìn mi. Olúwa alágbára jùlọ kó wà pẹ̀lú wa. Ẹ̀yin tẹ́ ń fetí sí mi náà, k'Ọlọ́run kó wà pẹ̀lú yín. Ó dìgbà kan náà. Ní àkókò yìí, mo fẹ́ ṣe ìjẹ́rìísí agbára Olúwa, ọba tó gbà mí lọ́wọ́ àwọn jàǹdùkú márùn-ún tí kò jẹ́ kí wọ́n lù mí bolẹ̀. Olúwa Ọlọ́run Elédùmarè, òun ni ọba tí ń gbani, òun lọ̀gbàgbà tí ń gbárà ilé, tí ń gbárà àdúgbò, òun ló máa ń gbani ní ọjọ́ ìṣòro. Jésù, òun ni ọba lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú, ọba lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìṣòro. Ìjẹ́rìí mi yí pé ipòkípò tá a bá wà, inú ìṣòro kí ìṣòro tá a bá wà, ká tọ Olúwa lọ nínú àdúrà. Ká rántí nínú ìwé mímọ́ Ẹ́sódọ́sì orí 14 láti bẹ̀rẹ̀ dé ìparí, bí Olúwa Ọlọ́run Elédùmarè bó ṣe yọ àwọn ọmọ Jákọ́bù kúrò lọ́wọ́ Fáráò, tí ò jẹ́ kó bógun lọ, tí ò jẹ́ kí Fáráò pa wọ́n sínú aginjù, tó là Òkun Pupa kí àwọn ọmọ Ísírẹ́lì kan là kọjá, tó gbé wọn sí àlàáfíà. Ọlọ́run Elédùmarè, òun tó jẹ́ ọba lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú, á gbọ́ àdúrà wa. Tá bá wà ní ìṣòro àbí tá bá dé ibi ẹ̀rù, wọ́n ní tọmọdé bá dé ibi ẹ̀rù, ẹ̀rù á bà. Tẹ́rù bá bàyàn, kéèyàn má parọ́ tọra ẹ̀ jẹ, kéèyàn lọ kúnlẹ̀ àdúrà ipò Ọlọ́run jọ̀ọ́
gbà mí o, ìṣòro báyìí 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 ló dé bá mi, mi ò lágbára láti ṣe báyìí 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 báyìí, ìwọ Ọlọ́run tó lè ṣe gbogbo, yọ mí kúrò nínú ìṣòro yìí. Tíyàn bá jẹ́ ọmọdé nínú Kristẹni kò ní fi ṣe, tiẹ̀ ní pé ṣáà gbàdúrà àti kó dẹ̀ hùwà dáadáa, ọba tó ń gbàdúrà á gbàdúrà ẹ̀. Tíyàn bá ti ní ìwà dáadáa tó dẹ̀ gbàdúrà tó dẹ̀ sọ ẹ̀dùn ọkàn ẹ̀ fún Ọlọ́run, Ọlọ́run á yọ nínú ìṣòro yìí. So tó bá mọ àwẹ̀ gbà ó dàbọ̀, tó bá tí mọ àwẹ̀ gbà kò ní fi ṣe. Ọlọ́run ló máa sọ bóyá òun máa gbàdúrà bí ò ní gbàdúrà, tí ẹni pé kó kẹ́ ẹ̀dùn ẹ lọ, bó ṣe dùn ẹ lọ́kàn tó sọ fún Olúwa Ọlọ́run Elédùmarè, bọ̀wá tó ń gbàdúrà á gbọ́ àdúrà wa ní orúkọ Jésù. So mo fẹ́ jẹ́rìí pé Ọlọ́run òun nìkan náà ni lánàá, léèní àti títí láéláé. Bó ṣe ń ṣe látẹ̀yìnwá bẹ́ẹ̀ ló ń ṣe ní wákàtí ọ̀wọ̀ yìí, bẹ́ẹ̀ ni ó sì máa ṣe títí láéláé. Ọba tó ń gbani ní ìgbà àtijọ́ kò kú, ó sì wà láàyè, ó sì ń bẹ síbẹ̀, á gbà wá nínú ìṣòro kíṣòro tá bá bára wa lórúkọ Jésù. So mo fẹ́ jẹ́rìí sí agbára ìyanu Olúwa. Torí nígbà yẹn mo sì jẹ́ ọmọdé nínú à ń gbàdúrà, mi ò mọ àwẹ̀ gbà, mi ò tiẹ̀ mọ̀ pé ń gbà ẹ̀pẹ̀ ládùúrà, ṣùgbọ́n mo mọ àdúrà gbà. Kì í pé mo ṣe àdúrà, mo jẹ́ aládùúrà fẹ́ àdúrà jagun, mo kàn wọ̀ pé àdúrà ni pé Ọlọ́run báyìí báyìí ló ń ṣe mí, òjò yọ mí nú ẹ̀, báyìí báyìí ni mo fẹ́ òjò ṣe fún mi o. Ó tán. Kò sí báyìí la ṣe ń gbàdúrà, báyìí la ṣe ń gbàdúrà. Àdúrà ni kó sọ̀rọ̀ bó ṣe dùn ẹ́, kó sọ fún Ọlọ́run Elédùmarè, ọba tó gbàdúrà á gbàdúrà gbogbo wa ní orúkọ Jésù. So ìjẹ́rìí mi ni pé mo wà ní ìta ń pè ní ọdún kejì, mo ń kẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ University of Lagos, mo ń ṣe chemistry honours program ní ìṣẹ̀lẹ̀ yìí dé bá mi, ṣùgbọ́n nínú ẹ̀ Ọlọ́run fagbára ẹ̀ hàn, Ọlọ́run fojú àánú ẹ̀ hàn mi, nítorí pé bàtà b'Olúwa rìn ìmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀, ọ̀nà wa yóò ti mọ́lẹ̀ tó. Bàtà bá ń ṣe fẹ́ rẹ̀, òun yóò máa bá wa gbé, àti àwọn tó gbẹ́kẹ̀ wọn lé. Ṣàgbẹ́kẹ̀lé, ọ̀nà mìíràn kò sí láti láyọ̀ nú Jésù jù pé ká gbẹ́kẹ̀lé. Kò sóhun tó lè dé lókè tàbí nílẹ̀ tó lè kó agbára rẹ̀ lójú. Iyèméjì, ẹ̀rù, ìbànújẹ́, ẹkún kò lè dúró bí àgbẹ́kẹ̀lé. Ṣàgbẹ́kẹ̀lé, ọ̀nà mìíràn kò sí láti láyọ̀ nú Jésù jù pé ká gbẹ́kẹ̀lé. Kò sẹ́rù tá lè rù, kò sáró tá lè pín, tí kò yẹ san ẹ̀san rẹ̀ fún wa. Kò sí àròkọ mọ́ tàbí ìfàjúrò, ṣùgbọ́n bùkún bí àgbẹ́kẹ̀lé. Ṣàgbẹ́kẹ̀lé, ọ̀nà mìíràn kò sí láti láyọ̀ nú Jésù jù pé ká gbẹ́kẹ̀lé. A kò lè fẹnu sọ bí fẹ́rẹ̀ tí pọ̀ tó, títí a fara wa rúbọ. Àánú tí ó fi hàn àtayọ̀ tó ń fúnni, jẹ́ tàwọn tí yóò gbẹ́kẹ̀ wọn lé. Ṣàgbẹ́kẹ̀lé, ọ̀nà mìíràn kò sí láti láyọ̀ nú Jésù jù pé ká gbẹ́kẹ̀lé. Níbi pàdé ayọ̀, ká jókòó lẹ́sẹ̀ rẹ̀, tàbí ká jọ rìn ní ọ̀nà rẹ̀. Ohun tó sọ la ó ṣe, ibi tó wí la ó lọ, kò sí bẹ̀rù ká ṣàgbẹ́kẹ̀lé.
ṣàgbẹ́kẹ̀lé ọ̀nà mìíràn kò sí láti láyọ̀nù Jésù ju pé ká gbẹ́kẹ̀lé. Ní àkókò yìí mo ń pín yàrá pẹ̀lú àwọn àbúrò mi Peter Side àti Jose. Wọ́n wà ní èyí tá ń pè ní prelim, wọ́n ń ṣe medicine. So èmi àwọn mẹ́ta lájọ wà ní yàrá tá ń pín yàrá lò. So nípa ilé ìṣẹ̀lẹ̀ asọ̀ wà láàrin èmi àti àwọn tí à ń pè ní Panama Pirates ní University of Lagos. Àwọn tí mo pè ní jàǹdùkú márùn-ún tó fẹ́ lù mí bolẹ̀ yìí, mi ò lè sọ pàtó pé ẹgbẹ́ Panama Pirates ni wọ́n, torí ààrí wọn mú, ààrí wọn dá dúró pé ká tiẹ̀ lọ fẹjọ́ wọn sún àwọn àgbààgbà yunifásitì. So mo kàn ń rò lọ́kàn mi pé wọ́n lè jẹ́ ẹgbẹ́, wọ́n lè má jẹ́ ẹgbẹ́. Mi ò ní àfihàn tí mo lè fi hàn pé ẹgbẹ́ Panama Pirates ni wọ́n. But a mọ̀ pé àwọn ẹgbẹ́ Panama Pirates bó ṣe ń ròyìn wọ́n máa ń fa wàhálà ní ọgbà school. Àwọn kan ti rojọ́ wọn yìí pé tó bá múyàn márùn-ún náà rìn, tó bá máa lùyàn wọ́n á lùyàn àlùdojúbolẹ̀ ni. Ẹ̀yin ẹ̀ máa wà lọ hospital fún bí ọ̀sẹ̀ kan kára ẹ̀ tó lè yà padà. So gbogbo nǹkan tó ń ṣe káàkiri nínú campus nìyẹn, tí ẹ pé ẹ̀rù ń bà wá tá bá ti gbórúkọ wọn, a máa sáwọ ọ̀hún ni. So ṣùgbọ́n àwa ní àwọn ẹgbẹ́ mi, wọ́n pera wọn ní Buccaneer. Àwọn ẹnìkan ló tó wọn mú, àwọn ẹnìkan ló tó dojú kọ wọn. Gbàjẹ́ pé gbogbo wọn ti dẹ́rùbà gbogbo wa, wọ́n ti sọ gbogbo adójú tán ní ọgbà school. So gbogbo ìròyìn tá à ń gbọ́ pọ́n ṣe, akàn ń gbọ́ náà ni, akàn ń rò pé àwọn náà ṣe ni. Kò sí tó lè sọ pé pàtó pé ọmọ tán lọ mú lọ́jọ́ sí tán lọ nà ní etídò Lagoon Front o, àwọn ẹgbẹ́ báyìí ló ṣe o, kò sáfihàn. So ṣùgbọ́n ìbẹ̀rù bojo máa ń mú wa tá bá ti gbọ́ orúkọ wọn ni. So kí ló dé wá fa wàhálà? Aṣọ ń bí aṣọ lọ́hùn. So wọ́n wá gbé orúkọ mi sínú ìwé ìròyìn wọn. Máa ń pè ìwé ìròyìn wọn ní kòbókò, pé pẹ́pẹ́sẹ́ o, èmi tí mo máa ń s'oúnjẹ ní ilé ìwé o, ní yàrá mi o, mo pẹ̀lú àwọn tó ń jẹ́ kí kitchen dọ̀tí o. Pẹ́pẹ́sẹ́ o, màá ń kóbìnrin wá sí yàrá mi ní Jímọ̀. A máa ń ṣe patí, a máa ń pariwo sáwọn létí, pariwo sáwọn ará hall létí, nǹkan kan bẹ́ẹ̀ yẹn. Lóòótọ́ máa ń s'oúnjẹ ń yàrá, mo pẹ̀lú àwọn ọkùnrin tó mọ oúnjẹ sè. Gbogbo wa tá à ń s'oúnjẹ, a mọ́ra wa níbẹ̀. A dẹ̀ máa ń lo kitchen tán ṣe fún wa ká máa fi s'oúnjẹ. Ó máa ń mọ́, a máa tọ́jú ibẹ̀ dáadáa. So kò sí bí ìmọ̀ bí tó ti rírọ́ pa pé kitchen dọ̀tí, kò sẹ́ni tó sọ pé dọ̀tí. Àwáwí ni gbogbo yẹn. Ṣùgbọ́n patí yẹn ń kọ́, wọ́n máa ń ṣe patí yàrá mi. Àwọn àbúrò mi ló dẹ̀ máa ń ṣe. Mo ti mú wọn gẹ́gẹ́ bí àbúrò mi, because wọ́n kéré sí mi lọ́jọ́ orí. Mo dẹ̀ ti lọ́dún bí 2 ní yunifásitì. Àwọn ọdún kan tó lè débi tí mo wà, ọdún 3 náà máa lò. So wọ́n ṣẹ̀ṣẹ̀ dé ni, prelim náà wà. So mo máa wò pé since pé àwọn ìyẹn náà ṣe, èmi náà ni mo ṣe patí náà nìyẹn. Ṣùgbọ́n àwọn tó ń ṣe medicine, wọn ò ráyè wàhálà. Tó bá ti wà ní yàrá, wọ́n á jẹ patí, wọ́n á ṣe patí, wọ́n á bára wọn lò, wọ́n á bára wọn ṣeré. Kò sẹ́ni tó bára wọn sùn bẹ́ẹ̀, kò sẹ́ni tó mọ tí àmupara ń bẹ̀. So gbogbo wọn jọ mọ́ra, wọ́n jọ máa ṣeré, wọ́n á dẹ̀ àwọn náà padà sí yàrá wọn ní ọgbà campus. So gbogbo pé à ń disturb wọn, pariwo yẹn rọ ni. Àwọn ọmọ tó ń ṣe medicine, ariwo náà fẹ́ pa àwọn àṣọ, wọn ò lè pariwo, ó ti lè mọ̀ pé wọ́n wà ń bẹ̀. So mo dẹ̀ ka gbogbo yẹn pé àwáwí ni gbogbo wọn tó ń sọ. So máa sọ pé ta ló ń jẹun tájá ń jùrù, pé
ṣe wọ́n kọ̀wé ni èmi náà máa kọ tèmi sí wọn náà àbí kí ló dé wà ń bẹ̀. So èmi ò tiẹ̀ ní bẹ̀rù mi ò gbọ́n pa ẹ̀. So mo á sọ fún àwọn ọmọ yẹn pé ẹ wò alátikọ̀ tiwa padà pé èwo ni kán máa porọ́ mọ́ wa kán máa bu agbá nǹkan tá a ṣe dẹ̀rẹ̀ àwọn nìkan kọ́ là ń ṣe pátí ní àwọn míì ṣe tiwọn wọ́n ṣe ríta àwọn yẹn sọ ṣe jẹ́ tiwa orúkọ mi náà wá gbé gbogbo ẹ̀ pé wẹ̀ mo gba kádàrá bẹ́ẹ̀. So pé èmi máa kọ tèmi padà pé ká máa kọ̀wé síra wa yẹn èmi lè ṣe yẹn ìjà ni mi ò lè bá wọn jà ṣùgbọ́n ká búra wa lórí ká fi gègé búra wa mo wà ń bẹ̀ àbí ta ló ń jẹun tájá ń jùrù. So bíbí náà ṣe gbé gègé tí mo kọ ọ̀rọ̀ tiwọn náà ni mo kì pọ̀ rí wọn fún wọn. mo sọ tèmi pé ọmọdé ló ń ṣe yín àìgbọ́n ló dẹ̀ ń bá yín jà tẹ bá ní làákàyè ni ẹni máa kọrú ìranù tẹ́ ń kọ yẹn tẹ bá níṣẹ́ ṣe gidi ẹni máa kọrú nǹkan tẹ́ ń kọ yẹn olóòráyè ní gbogbo yín. Sàwa ní òkè o ní ìgbà tí ó dẹ̀ ṣe alátikọ̀ tiwa. So lára àwọn tí mo gbọ́ tí mo dẹ̀ mọ ẹlẹ́ni yìí pé wọ́n lù kò rí wọn mú but à ń fura sí wọn pé àwọn ará ẹgbẹ́ Panama Pirates tí wọ́n òkè kí ló ṣẹlẹ̀ wọ́n ní kọ́gbẹ́ni kó wá darapọ̀ mọ́ wọn torí pé ó lè jà tẹ bá fọ̀bẹ gun ẹ̀jẹ̀ ò ní yọ tẹ bá fàdà ṣako ẹ̀jẹ̀ ò ní yọ ọmọ ẹlẹ́yọ̀ ni ní ìsàlẹ̀ Èkó. So òun dẹ̀ wò pé gbogbo nǹkan tó agbára tó ní kì í ṣe láti máa fi dá wàhálà lẹ̀ láàrin ìgboro pé òun ò darapọ̀ mọ́ wọn ibẹ̀ ló sọ sí. A máa ń pe ẹni ní one man army òun fúnra rẹ̀ ó lè dá ogun lẹ̀ láàrin ìlú láì lẹ́ni kejì. So ó wá lọ wá ọ̀rẹ́ ẹ̀ kan kí yẹn fún ní ọtí ọ̀fẹ́ bí yẹn ṣe pè é nìyẹn tó ní ọ̀rẹ́ mi jẹ́ ká lọ mọtí ní Friday jẹ́ ká lọ ṣe fàájì bó ṣe lọ nìyẹn ìgbà tó dẹ̀ ti pòun tì yí wá sọ fọ́rẹ̀ pé wá ó dẹ̀ ń pa àwọn kan wá mi wọ́n lè lọ kì mí wọ́n lè kan lù mí sí ìwọ̀ àní gba ibi tó ti ń gbá bọ́ọ̀lù yẹn o àní gba fíìldì ká gbá gbangba so that òun á lè dé yàrá òun láyàtọ̀ láfíà ọ̀rẹ́ ni a pé kí ni kò sẹ́yìn ọkọ̀ tó ń lé ẹ kí ni ọkọ̀ ṣáàjì àgbà bíbà ẹ̀ bí ọ̀rẹ́ yẹn ṣe gbé lọ sí bó ṣe gbé gba soccer field nìyẹn pẹ́pẹ́sẹ́ àṣàn tí ń dúró dè ń bẹ̀ bó ṣe mú wọn nà tẹ̀nítọ̀lá sí lára ojú èwo bú ọ̀pù ojú èwo gbogbo ọ̀sẹ̀ kan ló ṣe ní hospital kárẹ̀ tó lè yà kó tó lè padà wálé tó ti wá lérí pé ókè ara ń dẹ̀ ti yá sí tó máa ń mú ọ̀bẹ rìn méjì ló máa ń mú sápò pé ìkan fóun ìkan fún ẹlẹ́gbẹ́ Panama káwọn jọ góra àwọn pa pé because mẹkáníìkì pé agbára díẹ̀ wà lára wọn bá pa wọn lọ́jọ́ yẹn so ó ti lérí wọn pé ó máa bá wọn jà ní campus anywhere tó ń bá ti rí wọn ibikíbi tó bá ti rí wọn. Ìgbà táwọn ẹgbẹ́ pirate lọ ti gbọ́ sórí wọn kì í rìn káàkiri campus mọ́ gbogbo wọn ti fọ́ dàgbé wọn ti sá lọ òròrò náà dẹ̀ ń rìn torí wọ́n mọ agbára tó ní. Anyway so bí ìtàn yẹn ẹni tí mo mọ̀ nìyẹn èyí tí mo dẹ̀ gbọ́ nìyẹn ìfura ní gbogbo àwọn tó lọ fẹjọ́ àwọn pirate sùn sí Senate University gbà tí ò sí pàtó pé lágbájá báyìí ló ṣe báyìí gbà tí tó bá máa lùyàn pa èèyàn márùn ló máa lùyàn kan so ẹ lè rí wọn dì mú ẹ lè rí wọn mú dání so kò sí àfihàn yìí pé ẹni báyìí o ẹgbẹ́ báyìí ló wà òun ló ṣe báyìí báyìí so wọ́n kàn dismiss kéèsì yẹn ni so kò sí gbogbo wàhálà tó sọpọ́n ti dá ní ilé ìwé kò sí àfihàn so kò sẹ́jọ́ anyway so ìgbà tí mo dẹ̀ kọ̀wé tèmi pókè ẹ jẹ́ ká lọ lẹ̀ sí ibi tá a ti ń jẹun àti ní ọgbà bọ̀ ká lọ ní wákàtí kan sí méjì kí gbogbo èèyàn tó bẹ̀rẹ̀ sí wá jẹun so that
wọn ò ní rí wa mú, àwọn kò dẹ̀ sọ tó máa mọ̀ pé wọn ò ní rí wa nígbà tá à ń fi notice yẹn sí board. Anyway, èmi àti Jòsí a lọ sí main cafeteria Peterside àti Kalejaye ọ̀rẹ́ àwọn Peterside àti Jòsí ni, but bí n pé gbogbo èmi àti wọn bí a ti mọ́ra bí gẹ́gẹ́ bí ẹbí, so Kalejaye náà wá jẹ́ amóhùn náà bí ara wa, so ọmọ aláàbúrò mẹ́ta ní campus, àbẹ̀rẹ̀ yẹn lájọ́ rìn lájọ́ ń jẹ lájọ́ mu, so wọ́n ṣàlọ́lẹ̀ notice yẹn síbẹ̀, èmi náà lọ sí àwa náà lọlẹ̀ tiwa, àwa sákúrò àṣà padà wá sí yàrá, pàtàkì yàrá ní àkọsẹ́ntórí wa ok, bí a ṣe wà pé ok kò sí wàhálà nìyẹn. Ní gbogbo ìgbà kò tí ì ṣe tó láyà láti kọ̀wé sí wọn padà láti bá wọn ta hùn pé ó sọ báyìí lọ́jọ́ sí, èmi náà máa sọ tèmi, èèyàn kan ò ṣeré ní kámpọ̀sì yẹn, ṣùgbọ́n èmi kọ̀ wò pé báwo ló ṣe máa dẹ́rù bá tó bẹ́ẹ̀ yẹn, àtúlé kọ̀wé fi bú wọn ni, àbí ṣèbí ebola ń bú, kẹjẹ́ ká jọ búra wa kó tẹ́ra wa lọ́rùn kadẹ̀ kúrò ń bẹ̀. Èrò tèmi nìyẹn, so bí mi ṣe kọ ìwé nìyẹn pé ọbẹ̀ dànù jọ ta ló ń jẹun tájá ń jùrù, kí ló ń bẹ nígbó tó ń dún màhóró, tó bá máa panijẹ kó panijẹ, bí èsì panijẹ kó má ṣe dún màhóró mọ́ wa mọ́. Ẹ lè máa ṣàkárà wa ká tó má lè sọ̀rọ̀ àgbẹ̀dọ̀. Èrò tèmi nìyẹn. So ìgbà tá a padà sí àtàwọn ní òkè àsìkò àti lọ jẹun ti tó, ká lọ jẹun ká dẹ̀ wo bóyá notice tá a fi sí bọ́ọ̀dù ṣì wà ń bẹ ọ̀nà tí o. Ìgbà tá a dẹ̀ lọ jẹun alẹ́ àtàjẹun tá a dẹ̀ lọ wò wọ́n ti yọ ìwé tá a lẹ̀ mọ́ notice board níbi méjèèjì. Ìgbà tá a dé yàrá jọ ń sọ fúnra wọn ti yọ méjèèjì. Ẹ̀rù wá dé o, tọmọdé bá débi ẹ̀rù àbà, ẹ̀rù bá bà wá pé kí la dẹ̀ ṣe yìí kẹ̀. So èmi náà wá rẹ̀ pé kí la dẹ̀ ṣe, kò sí nǹkan tá a máa ṣe ju àwa gbàdúrà, mo mọ̀ gbàdúrà bọ̀ mi ò mọ̀ pé ó yẹ kí n gbààwẹ̀ àtàdúrà pẹ̀lú ra wọn ni, tèmi ṣàgbàdúrà sọ́lọ́run kó yọ mí nínú wàhálà tí mo wà yìí. Pé mo ti ka Bible dé Exodus chapter 14 yẹn, bọ́lọ́run ṣe yọ àwọn ọmọ Ísírẹ́lì nínú wàhálà Fáráò. Ọlọ́run jọ̀ọ́ gbà mí o, yọ mí o. Ẹ̀yin èèyàn mi kan tí máa sọ fún yín pé tọmọdé bá débi ẹ̀rù lóòótọ́ ẹ̀rù àbà, bọ̀tẹ́rù bá báyàn kí ọlọ́kúnlẹ̀ síwájú ọba tó ń gbani, ọba gbanigbani, agbà lọ́wọ́ ìṣòro, agbà lọ́wọ́ wàhálà tá a kóra wá sí, kéèyàn sọ ẹ̀dùn ọkàn ẹ̀ fún Ọlọ́run, ká dẹ̀ máa gbàdúrà pé ẹ̀mí ọ̀run, ọkàn mi ń ṣàfẹ́rí rẹ, ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ wá, ọkàn mi ṣe bùgbé rẹ, ẹ̀mí ọ̀run, ọkàn mi ń ṣàfẹ́rí rẹ, ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ wá o, fọkàn mi ṣe bùgbé rẹ. So mo ṣe ń gbàdúrà tí máa kọrin, mo máa rin tí mo mọ̀ tí máa kọrin sọ́dọ̀ ọba Olódùmarè, ọba agbani, ọba tó ń gbani lọ́jọ́ ìṣòro, ọba lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú. Ọba ó gbọ́ àdúrà mi. Ìgbà tí ẹ̀rù dé báyìí, máa wò kí ni mo lè ṣe o yàtọ̀ sádùúrà yẹn pé òkè mo tún wá lọ bá ẹni tó jẹ̀gbọ́n fún mi ní kámpọ̀sì pé wàhálà báyìí máa ti bẹ́ ọ, máa ti lọ, ọlọ́màjẹ ń dáràn o. Ó dàbí pé mo ti lọ ṣe àwọn ará bí tá a gbọ́dọ̀ ṣe o. Mo lọ kọ̀wé sí wọn yẹn lókè, tẹ̀lé mi ká lọ jẹ́ lọ bá ọ̀rẹ́ mi tó ní làákàyè, á lè fún wa ní ìmọ̀ràn bá ṣe máa rìn. Ẹ̀yin ará mi, kò sóhun tẹ́lẹ̀ mọ̀, kò sóhun téèyàn lè ní kéèyàn ṣàlẹ́ mi ìrẹ̀lẹ̀, torí pé Ọlọ́run sì dá ẹlòmíì tó mọ̀ ju èèyàn lọ, tí ọgbọ́n tiẹ̀ tó tún pé ju tolówó ẹ̀ lọ. Gbà tí ọ̀gbẹ́ni tó fún wa ní ìmọ̀ràn tán, mo kọ sára sí pé Ọlọ́run dá ìwọ yìí onílàákàyè tí kì í ṣe kékeré. So ó gbọ́ gbogbo nǹkan tí mo sọ wípé nǹkan báyìí mo fipò ni mo rò ipò fàjà o, nǹkan báyìí mo rò èyí tí mi ò lè sọ
lórí fídíò yìí gbogbo ẹ̀ ni mo sọ fún. Mo bá ní kò ṣe kò sáìṣe, kò sí bẹ̀rù bojo, kò sí sísá pé ṣùgbọ́n pé wọ́n ti ṣe èèyàn púpọ̀, sọ àwọn ìpínwọ̀n yẹn náà wọ́n ti ń gbìmọ̀ yìí pé àwọn láti lè mú kọ́nú wọn ṣá, káwọn lọ fẹjọ́ wọn sùn ọ̀gá school wípé ẹni báyìí la mú o, a dẹ̀ rí pé ẹgbẹ́ báyìí ló wà o, ó ṣeé ṣe pé ó wà lára àwọn ẹgbẹ́ tó ń yọ wá lẹ́nu nínú kámpọ̀sì yìí o. So èrò táwọn ọmọléèwé ti ní nìyẹn. ó ní so ẹni tá lọ báyìí ó lóun mọ àwọn tó wọ́n pọ̀ pé tí wàhálà bá dé kíkọ pariwo pirate pé màá rí ìrànlọ́wọ́. So wá mú mi lọ sọ́dọ̀ ẹni tí mo wá mọ̀ tí mo sọ̀rọ̀ pé tá à ń pè ní one man army, wípé ẹni yìí ní ìdí ààbò lọ́dọ̀ ẹ̀ kọ̀ọ̀kan. Àṣé họ́ọ̀lù tí mò ń gbé ẹ̀gbẹ́ mi náà ni one man army ń gbé. Ló bá sọ wípé kí n fọkàn balẹ̀ pé kò sí bẹ̀rù bojo, wípé tó bá bá mi nú yàrá tó bá fẹ́ bá mi pé kí n ṣáà dì wọ́n mọ́lẹ̀ kájọ máa fàjà yẹn lọ, pé ìṣẹ́jú kan kákan rán ìkẹrin wa sóhun, láàrin ìṣẹ́jú kan òun á dọ́dọ̀ wa, òun á bá a mú wọn, pé ká sẹ́ẹ̀tì trap fún wọn ká lè lọ fẹjọ́ wọn sùn senate, ká lọ fẹjọ́ wọn sùn ọ̀gá vice chancellor pé ẹni ìfẹ́ ṣe wá lè ṣe ó fẹ́ náà wá dojú bolẹ̀ o, àwọn wọ̀nyí ni o, ká ṣàríyàn kan mú ká lè sọ pé ẹgbẹ́ báyìí ni o, torí àláfihàn a lè sọ pé àwọn jàǹdùkú yìí o ẹgbẹ́ báyìí náà wà wọ́n, pé a lè sọ pé ẹgbẹ́ àwọn jàǹdùkú yìí ń kọ́ ẹgbẹ́ Panama Pirates ni wọ́n, torí àmọ́ kò sí kankan láti fi hàn pé òótọ́ là ń sọ. Sọ̀rọ̀ ẹ máa dàbí ọ̀rọ̀ òfo ni. So kò tiẹ̀ sẹ́ni tó wulẹ̀ japa láti lọ fẹjọ́ wọn sùn gbogbo lọ́wọ́ kó ti ń gbìmọ̀ yìí pé ká ṣáà mú wọn ká lù wọ́n bolẹ̀ náà lọ́jọ́ yẹn náà ṣáà ni. Anyway, so bí one army ṣe sọ fún wa pé ká gbìmọ̀ pọ̀, ká plan, ká trap wọn, ká lè rí wọn mú. So Kalejaye kẹrin wa kò gbé yàrá pẹ̀lú wa bọ̀ sí yàrá tiẹ̀, láti ju window wa lè rí yàrá yẹn. A ti gbìmọ̀ pé tó bá ti wá sọ́dọ̀ wa Peterside ló kéré jù kó sáré lọ sí ibi window kó pe Kalejaye, kí Kalejaye kó lọ pe one army, then akadẹ̀ pariwo àwọn ọmọléèwé náà gbogbo wọn ti blọ́ọ̀kì ọ̀nà wọn nílé jáde, wọ́n bá a mú èrò wa nìyẹn, nǹkan tá a plan láti ṣe nìyẹn. So lẹ́yìn èyí àná mi náà tó jẹ́ gbọ́n mi nínú ọgbà yẹn, ó tún mi lọ bá èèyàn kan tá à ń pè ní Pẹ̀dígbàǹgbà. Ọ̀gbẹ́ni yẹn tóbi, ó fìrìn gbọ̀n, wọn ní ìdí láti sọ fún ẹ pé ò lè bẹ̀rẹ̀ ìjà bá tó mẹ́wàá. So mo á lọ bá máa ṣáà sọ ọlọ́ọ̀ pé tí bá ti fẹ́ jẹ kí n máa jẹun ní Ẹnìká hall yẹn, so that òun á lè bójútó mi ń bẹ̀, á lè pé nǹkan kan ò ní ṣe mí àtàwọn àbúrò mi gbogbo. So bá ṣe wòye pé ọlọ́mà ti bọ́tà búrẹ́dì wa, ọlọ́mà ti bá wa ṣe wà rí ààbò àríyàn lọ́wọ́, bá ṣe ń rìn fàájì láàrin iléèwé ní ẹgbẹ́ pé kí ló fẹ́ ṣẹlẹ̀, kò sí nǹkan kan. Ó lọ́rẹ́ kan tí kì í tán ní jẹ, mo lọ́rẹ́ kan tí kì í dójú tì ní, agbára rẹ̀ ló ń pín òkun níyà, orúkọ rẹ̀ ló ń wo ní sàn. Mo lọ́rẹ́ kan tí kì í dójú tì ní, mo lọ́rẹ́ kan tí kì í tán ní jẹ, agbára rẹ̀ ló ń pín òkun níyà, orúkọ rẹ̀ ló gbani là. Àṣé àsìkò àlàáfíà wa kò ní pẹ́ tán. Ọ̀sán kan orúkọ ló bá dá lẹ́tà wà ní yàrá. Mo máa ń ṣe oúnjẹ lóòótọ́, mo ti ṣe ìrẹsì, mo ti ṣe ẹja apó, ọbẹ̀ ẹja apó, wípé kalẹ̀ jẹun, àwa ń dúró de Kalejaye. A dẹ̀ ti sọ fún Kalejaye bó ṣe máa kọlẹ̀kùn wa pẹ̀lú àmì tá a máa fi mọ̀ pé òun ni. Bá a ṣe ń ṣe láti ọjọ́ yìí nìyẹn, bọ̀ alẹ́ ọjọ́ ó kànlẹ̀kùn yẹn tá a mọ̀ pé òun ni. Ṣùgbọ́n èmi mo ṣẹ̀ṣẹ̀ ṣe oúnjẹ tán ni, kí dẹ̀ dìde o, kí lọ sílẹ̀kùn àfi pa, wọ́n fi pa fọ́lẹ̀kùn wọlé. Bá rí Kalejaye àti àwọn bíi 5
wọ́n dàbí àwọn wọ́n dàbí erin wọ́n dàbí èèyàn elérin, wọ́n tóbi, wọ́n dàbí àwọn tí Japanese máa ń pè ní sumo wrestler yẹn, wọ́n tó 5 bó ṣe wọlé nìyẹn, ìkan kọ́kọ́ wọlé kí láàrin yìí kẹ̀ Jose àti Peterside wọ́n ti fọ́dàgbè sí ẹgbẹ́ window, ṣùgbọ́n Kalejaye tó máa pè ń kọ́ òun náà nà mú dání tẹ̀lé wọn wáyé. So èmi náà dẹ̀ wò pé kí ni a lè pé one man army, ó kù wá pẹ̀lẹ́ dá wa, tọ́lọ́rọ̀ ò bá gbà wá wọ́n máa lò wá àlòdójúbolẹ̀ ni, torí ìkọ̀ọ̀kan ní wọ́n tóbi, wọ́n fìrì gbọ̀n. So èmi sì ní kí n dèdè pé ó di ṣe dàṣe ara mi gbàyà díẹ̀, ká ṣàjẹ́ ẹ̀dá ká tó lè pariwo síta pé a tó rí ìrànlọ́wọ́. Bí mo ṣe ní kí n dèdè kí n dẹ̀ kọjú sí wọn báyìí, ètò ọkọ̀ wọlé yẹn ńṣe ló ó kàn dúró lójijì ni, ó wá ń wo òkè, ó wá ń wo bí orí mi, ó ń wo òkè, ó rí nǹkan kan níbi orí mi, mi mọ̀ nǹkan tó rí. Ìkejì ẹ̀ tó láàrin ìṣẹ́jú kan ní gbogbo ilé tó ṣẹlẹ̀ yìí o. Ìkejì tó tẹ̀lé ìyẹn náà rí nǹkan tó rí, ìyẹn náà dúró pété síbi tó wà. Èmi tẹ̀ ń wé pé kí ló ṣẹlẹ̀ kẹ̀? Pọ́pẹ́ ṣe ká dẹ̀ máa rí àwọn pípù yìí, níṣe náà ń fẹ́ ìrìn, náà ń fẹsẹ̀, náà ń fẹ́ ìrìn bí ológbò. Wọ́n sá kúrò yàrá, wọ́n tilẹ̀kùn mọ́ bí ara wọn fi kọ́kọ́rọ́ sílẹ̀ lẹ́lẹ̀ họ́ọ̀lì, wọ́n sá lọ. Kí lè léyìí kẹ̀? Àríró eléyìí rí pé nǹkan láti ṣẹlẹ̀. Ó pẹ́ kí wá yẹ pé àṣẹ Ọlọ́run ló yọ wá, àṣẹ Ọlọ́run ló gbà wá. Ọba lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ó gbọ́ àdúrà wa. Ní ìgbà tí pé Ọlọ́run kò lè pín ire ẹ̀, kò lè pín ògo ẹ̀ pẹ̀lú ẹnikẹ́ni. Ọlọ́run ló ní ògo, òun ló ní ọlá, òun ló ń gbani. Ọlọ́run ò pín ògo ẹ̀ pẹ̀lú ẹnikẹ́ni. Agbẹ́kẹ̀lé one man army, ṣùgbọ́n Ọlọ́run ní rárá, òun tá a gbẹ́kẹ̀lé yẹn, òun ló máa ṣe ìyanu nílé ayé wa. Ọlọ́run ṣe ìyanu fún wa lọ́jọ́ yẹn tí a rírí, èmi ò rírí. Àwọn tó fẹ́ lùyàn bolẹ̀, wọ́n rí nǹkan kan, wọ́n wá sá lọ fúnra ara wọn, láì jẹ́ pé a lé wọn, láì tẹ̀ jẹ́ pé alágbára láti nà wọ́n. Ògo ni fún Jésù. Bí Ọlọ́run ṣe kó wa yọ nínú wàhálà tá kó sí nìyẹn, tí nǹkan kan ò ṣe wá. Ọba ọ̀run, Ọlọ́run ọ̀run, ọba tó ń gbàdúrà, ó gbọ́ àdúrà wa. Ọba tó ń gbọ́ ẹ̀bẹ̀, ó gbọ́ ẹ̀bẹ̀ wa. Àwọn àgbà ọ̀bọ̀ wọn ní màálù tí ò ní rù, Ọlọ́run ló ń ba lè ṣiṣẹ́. Àwa kọrin, àwa fẹ́ ní pé mo ti láyọ̀ nínú Jésù, hallelujah. Ọba mímọ́ ló fi fẹ́ ra mi padà, títí ayé lèmi yóò máa hallelujah, hallelujah. Sọ̀bá mi olóore, mo ti láyọ̀ nínú Jésù, hallelujah. Ọba mímọ́ ló fi fẹ́ ra mi padà, títí ayé lèmi yóò máa hallelujah o, hallelujah. Sọ̀bá mi olóore. Mo pinnu pé màá ròyìn ẹ̀ka fún gbogbo ẹ̀dá, ọba agbanigbani. Olúwa jọba lórí ayé o, agbára ńlá ló wọ̀ ní aṣọ o. Olúwa ló fi sọmọ ṣaṣọ bora, Olúwa ló ní ìmọ́lẹ̀ ọ̀run o, níbi ìmọ́lẹ̀ ayérayé gbé wá o. Agbára ńlá ló wọ̀ ní aṣọ o, agbára ńlá ló wọ̀ ní aṣọ o. Ọlọ́run ò jẹ́ kójú tí wà lọ́jọ́ tá à ń wé, ó gbà wá lọ́wọ́ àlùbọ́lẹ̀. Jésù ṣeun. So ètò dẹ̀ wá kàn ní Ọlọ́run ọba ìdájọ́ tí ń pẹ́ dájọ́. Ó ní òun ò lè ṣàìdájọ́ fún ẹlẹ́ṣẹ̀. Ìgbà tí ìdájọ́ àwọn
tá à ń sọ ìmàdé ṣe ló wá dàbí ẹni pé èṣù ó kúrò nínú ìsà òkú ó dìde wá sílé ayé ó wá wò ṣùṣùṣùṣù ta lóhun ò bá fi ìbànújẹ́ fún wá lọ fi sórí Capone àwọn Panama Pirates agbára gùn ó wá pàṣẹ ní skul láì ṣe vice chancellor ipe Lagoon Front ẹ gbọ́ ńkọ́ o ẹ gbọ́dọ̀ débẹ̀ o a fẹ́ ṣe eré wa ń bẹ̀ ibi tó yẹ kẹ́ ti jẹun yẹn ẹ gbọ́dọ̀ débẹ̀ o a fẹ́ ṣeré ní Lagoon Front a dẹ̀ fẹ́ rí yín tòsí wa rárá ókè o kí la dẹ̀ máa ṣe lágbára wọn ṣùgbọ́n àwọn tó kápá wọn tó ń pera wọn ní Buccaneers àyìn náà wá dìde pé agbẹ́dọ̀ pé irọ́ pé ẹ̀yin ọmọléèwé ńkọ́ ẹ máa lọ sí ibi tó wù yín ní iléèwé o ibi tó ní kẹ́ máa jẹun ẹ lọ jẹun bẹ̀ a máa dúró dì yín ẹ máa dúró ń bẹ̀ láti dáàbò bò yín tí nǹkan kan ò ní ṣẹlẹ̀ ẹ̀yà ara rẹ̀ pé ókè o àátẹ̀lé yẹn so pẹ́pẹ́sẹ́ tá à ń sọ̀rọ̀ yìí lẹ́yìn tí wọ́n ti wá sí yàrá wa tí Ọlọ́run ti lé wọn dànù a wá rí pé àṣẹ Capone wọn ń kọ́ ẹgbẹ́ yàrá wa ló ń gbé orin yàrá ẹ̀kọ́gun ní họ́ọ̀lì wa àbájọ tán ṣe ráyè kọ̀wé lórí wa bá ṣe mọ̀ nìyẹn bá ṣe lẹ́yìn tán sálọ ìlà ta sọ fáwọn èèyàn làwọn sọ fún wa pé Capone nǹkan ẹgbẹ́ wa ló ń gbé o ká ṣọ́ra wa o okay so bá ṣe sọ̀rọ̀ yìí sí èmi àti àwọn àbúrò mi Peter Side àti Josie àti Kaleja wá ní pé kí ló ń bẹ nígbó tó ń dún màhúrú pé gbàtọ́ Ọlọ́run ti yọ wá lẹ́ǹkan Ọlọ́run tó ṣe tànà á ṣe tèní á tún ṣe tọ̀la pé ká lọ síbẹ̀ jàre kò sí nǹkan tá a ṣẹlẹ̀ bó ṣe sá lákọ̀ọ́kọ́ yẹn náà tún máa sá lẹ́ǹkejì so àwa pinnu pé a lọ jẹun ní main dining hall a lọ abọ̀ kò sí nǹkan tó ṣẹlẹ̀ because àwọn Buccaneers àwọn ti wà ń bẹ̀ wọ́n ti ń dáàbò bo àwa ọmọléèwé kankan so àdéhùn òkè ká lọlé ká wà ń yàrá wa torí àmọ́ nǹkan tó máa ṣẹlẹ̀ lálẹ́ ọ̀tọ́ náà wọ́n máa ṣe nǹkan àríyá àwọn tó ń pè ní generation àmọ́ nǹkan tó máa ṣẹlẹ̀ anyway kò pẹ́ bí aago méje àbágo mélòó kan láàrin pé campus dàrú àṣé àwọn Buccaneers wọ́n ti lọ tú wọn ká níbi tó ti ń ṣe pátì wọn ní ọ̀tọ̀ ní ṣàríyá tó ń mẹ́mu tó ń mú ògùrọ̀ mú ògógóró gbogbo ẹ̀ ní Lagoon Front wọ́n ti tú wọn ká ń bẹ̀ pẹ̀lẹ́gbà àti àtòrí gidi gángan wọ́n ti fọ́ dàgbé so wọ́n sá káàkiri àwa ni máa sọ fún àwọn àbúrò mi pé wà o tó bá lọ wá sí ìyàrá sí ìsàbọ̀pọ̀ ga wọn wà lẹ́gbẹ̀ẹ́ wa a ti rò bí kò sí ń lé ni wípé a wá fi bẹ́ẹ̀dì wa a fi blọ́ọ̀kì ẹnu ọ̀nà dẹ̀ àti wá gbé kọ́bọ̀dù tá à ń kaṣọ sí àwọn agbésẹ́gbẹ̀ẹ́ èmi wá bọ́ sórí yẹn kí wọ́n wò pé tó bá mú ibi tó bá lọ yà sí yàrá kí n lè sọ fún wọn pé kì í ṣe ẹgbẹ́ Panama Pirates o yàrá wọn tẹ bá lọ síwájú díẹ̀ ibẹ̀ lọ́gá wọn ń gbé o èrò tèmi nìyẹn pé ká ṣe yẹ o so adẹ̀ tí múra wa láṣẹ àjókòó à ń jẹun wa bẹ́ẹ̀ la gbọ́rò ẹsẹ̀ kàgbóyè ń sáré káàkiri mo sọ fún àbúrò mi ó ti dé nìyẹn o bí mo ṣe bọ́ sórí wardrobe nìyẹn tí mo wo hall a lè rí hall pẹ̀lú láti orí ẹnu ọ̀nà láti orí ilẹ̀kùn pẹ́pẹ́sẹ̀ mo bá rí àwọn mẹ́rin mo mọ̀ pé ọmọ Panama Pirates ni torí wọ́n sá lọ sí yàrá ọ̀gá wọn bí wọ́n ṣe sá lọ sí yàrá aṣọ́gà wà nílé kò bá wọn lọ sí Lagoon Front bí ó ṣe jáde sẹ́nu ọ̀nà yẹn pẹ́pẹ́sẹ̀ akọ̀rẹ́ àwọn ọmọ àtàmọ̀ pé létà àtàmọ̀ pé Buccaneers ni wọ́n because wọ́n mú àdá dání wọ́n mú sọ̀rọ̀ dání wọ́n mẹ́gba àtòrí wọ́n mú gbẹ̀ dání wọ́n na pàṣẹpàṣẹ sáwọn làwọn ẹ̀ ṣe ń sábọ̀ so bọ́ ṣe dé ọ̀gá wọn àwọn tó mú àdá dání wọ́n ṣá ọ̀gá wọn pa ẹ̀jẹ̀ ọ̀bẹ nǹkan kan ṣẹlẹ̀ ó ń fọwọ́ gba gbogbo ẹ̀ gbà tán ní pé wọ́n máa ṣàgbẹ́ nìkan kan ṣá àwọn náà wò pé èèyàn gidi èèyàn ọkùnrin 10 lélẹ̀ wọ́n á bẹ́rí fún bí akọ́gùn wọ́n fi wọ́n lé ọ lọ
so nígbà yẹn a wá rí ìkànnù wọn àfín ni ìyẹn ni ó ṣe é dámọ̀ wọ́n ti nà wọ́n ti fi ìgò wọ́n fi bẹ́ orí ẹ̀ so àárín orí ẹ̀ ń ṣẹ̀jẹ̀ bó ṣe sá wá sí ọ̀dọ̀ Capone wọn nìyẹn so nígbà tí àwọn Buccaneer yẹn sàn lọ mo rò wọ́n wá gbé lọ sí hospital so anyway bá ṣe sùn nìyẹn o a fi bẹ́ẹ̀dì wa fi ṣọ́ọ̀kì ilẹ̀kùn a fi wọ́n dóbulẹ̀ a dẹ̀ rí i pé àṣọ wọn mọ bí tó ń lọ wọ́n mọ̀ pé àṣì lára wọn bọ́lọ̀ ń ṣe yẹ wá nìyẹn so ní ìgbà tán tí àwọn Buccaneer ti na àwọn Panama Pirates so àwa yìí wá wò pé aṣọ́lẹ̀tẹ̀ làwọn ọ̀gbẹ́ni yìí wọ́n tiẹ̀ lè ta kútú ìyẹn là ń bẹ̀rù wọn látọjọ́ ẹ̀ ní gbogbo wa ń sọ káàkiri pé kò yẹ ká bẹ̀rù wọn ṣé lè yẹ ká dúró tó bá báyà ṣùgbọ́n márùn tó máa ń wá yẹn ni ó ń bà wá lẹ́rù ṣùgbọ́n ìgbà tí àwọn one man army àwọn pẹ̀lúgbọ̀ngbà tó ti dúró fún wa àtàwọn Buccaneer wọn ò jẹ́ rìn pọ̀ mọ́ so aláàláfíà campus àṣé àwọn kan tí wọ́n ń gbèrò pé ewu tí ẹ̀ là ń dúró de kán náà yàn jẹ́ ká lọ nà wọ́n fún ara wa àwọn kan tí ń gbèrò yẹn so ilẹ̀ mọ́ ilẹ̀ ṣú wọ́n kàn lọ sí ọ́fíìsì ẹ̀ tá à ń gbé ní secretary student affairs àwọn náà ní group jẹ́ pé tá a manage ara wa tó jẹ́ student political organization so social secretary àṣé ọ̀dọ̀ ẹ̀ ní list gbogbo àwọn ẹgbẹ́ wà ìyàrá orúkọ wọn ìyàrá tó ń gbé àti àdírẹ́sì ilé wọn gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ bó ṣe fọ́ ọ́fíìsì ẹ̀ nìyẹn tó ń gbé list yẹn jáde àwọn tó gbé jáde wọ́n wá ń print ẹ̀ wọ́n ń ha lé gbogbo student lọ́wọ́ pé ẹgbà tẹ bá ti rí wọn ṣàkígbe káwá mú wọn so kò pẹ́ ẹ̀ lálẹ́ ọjọ́ yẹn náà ni à ń gbọ́ room by room by ìyàrá sí yàrá àwọn kan ti kóra wọn jọ yí pé àwọn máa lọ mú wọn àwọn máa wọ́ wọn jáde yàrá àwọn máa na bótò sí wọn lára ṣé ẹni àní evidence ni a ti mọ orúkọ yìí a ti mọ yàrá yìí sí a máa na fòó sí yín lára so bí ọ̀rọ̀ jẹ́ kò sẹ́ni tó lè sùn so bíjà ṣe bẹ́ẹ̀ láàrin ọmọléèwé àtàwọn ọmọ Panama Pirates nìyẹn o àwọn tó ń rí mú ojú Ọlọ́run ló tó mi ò lè sọ o ìkan tí mo rí wọ́n ti là ń kùn àwọn dókítọ̀ àwọn tó ń ṣe ẹ̀kọ́ àti jẹ́ dókítọ̀ láti Ìdí Àràbà campus wa láti Ìdí Àràbà wọ́n ti gbé ambulance wá so wọ́n ń rìn kí láti ẹnikẹ́ni tó bá ṣèṣe wọ́n máa ràn lọ́wọ́ wọ́n máa tọ́jú ẹ̀ so ṣùgbọ́n mo fojú mi rí ẹni tẹ́ pé wọ́n ti lakùn ẹ̀ fún ẹ ti fẹ́ jáde wọ́n á tọ́jú ẹ̀ nínú ambulance yẹn àtàwọn míì tá a gbọ́ ìkan lára wọn tó jẹ́ Paris yẹn orí jáńjálá so kò ṣeé nà wọ́n kàn bọ́ sí òhò ni wọ́n gbé lọ sí Mórèmí hall ibi tí hall àwọn obìnrin wà pé káwọn obìnrin máa wo sinimá so bóyá ṣe nìyẹn so ìgbà tá a gbọ́ yẹn èmi àti àwọn àbúrò mi àwọn òpè kò sí ṣe kò sáì ṣe jẹ́ ká náà ká bọ́ ìta tá a bá rí kan náà bó jẹ́ yẹ ká fún ní 14 ní ká tiẹ̀ ṣe kán bẹ̀ so èmi bí pé èmi àti mọ ààfin yẹn mo dẹ̀ ti rí ààfin yẹn ní Jaja hall tí bá ń lọ sí science complex ibi tí mi ti ń ṣe kàwé tèmi so mo ti fojú da síbẹ̀ mo á sọ fún wọn yín pé ẹ jẹ́ ká tẹ̀ wá lọ bóyá tá a bá rí a lè mú yẹn ká fún kí jòsì bá fún ní 40 bíi méjì so la bá gbéra tá a wá lọ sí Jaja hall ẹ wo iṣẹ́ Ọlọ́run ẹ wo àánú Ọlọ́run ńṣe ló ń rìn bọ̀ wá bá wa lábárin bá lọ bá ìwọ̀ wá ń bí mo mọ bó ṣe jẹ́ mo mọ nǹkan tó ṣe tí ó fi ní plaster lórí pẹ́pẹ́sẹ́ kí ló sọ pé ní kúlẹ̀ ń bẹ̀ yẹn ó bọ́ sórí ìkúnlẹ̀ ní ṣùgbọ́n torí tí bá pariwo pirate ń bẹ̀ yẹn ayé ẹ̀kọ́ náà máa gbé kúrò bẹ̀ torí àwọn ọmọ iléèwé ti yí wa káàkiri wọ́n ń rìn káàkiri pẹ̀lú gi pẹ̀lú kóńdó pẹ̀lú kùmọ̀ pẹ̀lú tó bá mú àná dojúbolẹ̀ ni márùn so bó ṣe kúnlẹ̀ tó ń bẹ̀ mí nìyẹn ibẹ̀ ṣókùnkù lóòótọ́ so ṣùgbọ́n àwọn èèyàn lè rí wa nǹkan tó yọ nìyẹn so but àánú Ọlọ́run bà lé mi pé Ọlọ́run tó ṣàánú fún mi tí ò jẹ́ yíyan kan ṣe mí náà ni màá mú ẹni yìí màá jẹ́ kán pa
àbí màálù àbí àní àfọ́ létí pé kí la fẹ́ ṣe, àwa kọ́ la yọra wa, Ọlọ́run tó yọ wá ó jẹ́ ká láàánú ẹ̀. Gbà tó lè ti bọ́ sórí ìkúnlẹ̀ tó ń bẹ̀ wá, bàbá lókè àá ṣàánú ẹ̀ lálẹ́ ìbọn mọ̀ pé ọlá Ọlọ́run ló jẹ́ bóyá máa lọ. Tó gbé ṣe ní kó máa lọ yẹn, ó sá bọ́ sínú kòkó, sá lọ sí Lagoon front. Mo sọ pé ó máa escape, bọ̀ ọba tó ṣàánú fún wa ó jẹ́ ká rí àánú ṣe fóun náà. Abẹ̀rẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó ń gbani. Oyégéyégé ooo alágbàwí ẹ̀dá, alákòóso ọ̀run, ẹ̀yin máa ló lógo jùlọ. Oyégéyégé ooo alágbàwí ẹ̀dá, alákòóso ọ̀run, ẹ̀yin máa ló lógo jùlọ. Bí Ọlọ́run ṣe gbà mí lọ́wọ́ àwọn jàǹdùkú 5 nìyẹn, ọpẹ́ ni fún Jésù. So lẹ́yìn ìgbà alẹ́ ọjọ́ yẹn àtúgbòrò wọn mọ́, wọn ò lágbára lórí wa mọ́. Bọ́lọ́run ṣe bá a ṣẹ́gun nìyẹn, tọ́lọ́run tó dá sẹ̀ríà fún wọn. Ọba oní òun ọba ẹ̀san, òun máa gbẹ̀san lórí àwọn ọ̀tá wa. Ọlọ́run fúnra rẹ̀ gbẹ̀san. Àwa nìkọ́kọ́ náà ṣẹ̀, wọ́n ti ṣe nǹkan tó ti ṣe fáwọn ẹlòmíì kò ṣeé sọ, tá a ti gbọ́. So òṣùwọ̀n wa kún lálẹ́ ọjọ́ yẹn, lẹ́yìn tiwa òṣùwọ̀n wa kún. Ọlọ́run wa dojú kọ wọ́n, Ọlọ́run ó rẹ́yìn wọn. Jésù ṣe. Mo ti gba ọ̀nà ìyè yìí náà, rárá o kò yí padà o. Jésù lọ́nà ìyè náà tó ń lọ sílé ayọ̀. Jésù lọ́nà ìyè náà tó ń lọ sílé ògo. Mo ti gba ọ̀nà ìyè yìí náà, rárá o kò yí padà o. Jésù lọ́nà ìyè náà tó ń lọ sílé ayọ̀. Jésù lọ́nà ìyè náà tó ń lọ sílé ògo. Ọ̀rẹ́ mi ọ̀wọ́n, ó jẹ́ kí wákàtí ọ̀wọ̀ kó jẹ́ wákàtí ìgbà tí o máa fi ayé ẹ̀ fún Jésù, tó máa gba Jésù gẹ́gẹ́ bí Olúwa tó olùgbàlà rẹ. Tó bá ti ń lọ sílé ìjọsìn kan tí àáfàá ìjọba ti kéde jẹ́ ìpè àwọn tó fẹ́ fẹ́ ayé wọn fún Jésù, kó lè bẹ̀rẹ̀ ìrìn àjò tiẹ̀ láti bẹ̀ lọ. Tó bá sì ní ilé ìjọsìn tó ń lọ kó ṣòro kékeré ni, o lè dá ṣe fúnra rẹ̀. Kàn sọ wípé mo gbàgbọ́ nínú Olúwa Ọlọ́run Elédùmarè, dẹ̀ mo ṣe gbà pé Jésù Kristi ni Olúwa àti olùràpadà ọkàn mi. Olúwa Ọlọ́run jọ̀wọ́ rán ẹ̀mí mímọ́ rẹ sí mi láti lè máa darí ayé mi. Ó yẹ tán. Ṣùgbọ́n láti wá ilé ìjọsìn tó tẹ́ ẹ lọ́rùn tó máa lọ, and wàá máa gbàdúrà lójoojúmọ́, wàá máa ka Bíbélì rẹ̀ lójoojúmọ́. Kólé àti dá mi nídè, mo bọ́ lọ́wọ́ ayé. Tíwọ náà bá gba Jésù gbọ́, a ò dá ọ nídè. Àti tú mi nídè, mo bọ́ lọ́wọ́ ayé. Bíwọ náà bá gba Jésù gbọ́, a ò tú ọ nídè. Àti dá mi nídè, mo bọ́ lọ́wọ́ ayé. Tíwọ náà bá gba Jésù gbọ́, a ò dá ọ nídè.